àwa ti kúrò ní rẹ̀ ti pẹ́ kúrò ní rẹ̀. bàbá ṣe wéjẹlé ní o lọ́ba lọ ṣìwà ẹni dúró àwa mọ́ àwọn onídé ọ̀dọ́. bàbá ṣe wéjẹlé yẹn o pẹ̀lẹ́ fọ́kọ̀ gbaná sí nínú wọn ṣùgbọ́n tóra wa òyò ẹbí o bàbá òyò ẹbí o bàbá sẹ́ni tọ́lọ́hún òye fún sẹ́ni tọ́lọ́hún òye fún. bí àwọn bá kì í ní àkùfà ó para ni wọ́n wí. àtàtò ní òkì lọ́ọ̀rọ̀ jù akọ́lé ohun àdára akọ́lé ohun àdára. bálù mi kí n bálù rẹ̀ kálọ̀ mi kórì wèrè àwa náà ní ìgbà fún mi. ó ní kẹ́ ẹ̀ má lọ gbé rẹ̀ sí i. àyẹ̀ má lọ gbé rẹ̀ sí mọ́. àyẹ̀ má lọ gbé rẹ̀ sí mọ́. má lọ gbé rẹ̀ sí. ó ní kẹ́ ẹ̀ má lọ gbé rẹ̀ sí i. àwa náà ní bàbá yín. ajá tó fẹ́ lọ bẹ̀rù nínú gbó. ó lọ sí káwọn ẹ̀wọ̀n sí dání. ó láti ní sọ́kò láti rẹ̀ pẹ́ ẹni bá ní rẹ̀ mọ́ ẹni bá ní rẹ̀ àwa ti kúrò ní rẹ̀ ti pẹ́ kúrò ní rẹ̀ ti pẹ́. ṣùgbọ́n lọ́yìn o ọjọ́ rí alára entertainment logistic services abúlé ìgbaniwọ̀n àtọ̀múlẹ́sí lábẹ́ aláṣẹ olùgbàyè wá sí ọ̀pọ̀ àyè tí máa yé túnde ó bàbá rí yàrá àwọn ọlọ́ni music promotion àbọ̀ ọmọ ní artist promotion lónìí iṣẹ́ ilé èyí tó pọ̀ lì tó gbajúmọ̀ jù ìyẹn ní ìlú Èkó ń bí gbéyàn sunkún délé rí ìyá ẹ̀rìn ló máa mú bọ̀ wá sílé ń pàtà délé wọn ìṣètọ́ ṣe wá o báwo ṣe fẹ́ kúrò níbẹ̀ mọ́ èèyàn sì lè dúkọ̀ kúdà ọ̀gá wa èèyàn aṣáájọ́jọ́ mi yé wa wà á lè bàbá ọjọ́ lè bọ́ mọ́ sùúrù ta ó tọ̀rí ayé sáyìrì jẹ́jẹ́ bọ́sà òkè rárá búùkì pẹ̀lú mọ́dínà ọ̀làhàn dúró dédé wọ́n ṣàdúrà kí lè ṣe rí ẹ̀tàdé rẹ̀ kí ẹ̀ ó máa rẹ̀ síwájú o. wọ́n fẹ́ dí mi lọ́nà pẹ̀lú mọ́ lọ ẹ̀yin kọ́ lọ́lọ́hùn ẹ̀rí dá mi dúró. wọ́n fẹ́ dí mi lọ́nà pẹ̀lú mọ́ lọ ẹ̀yin kọ́ lọ́lọ́hùn ẹ̀rí dá mi dúró. ìbò táwọn àparò bí gbé kọ́ bí jala orí ẹ̀yẹ ni ò pẹ́ ẹ̀rí dá mi dúró. àwọn kọ́ àtò bá ṣẹ̀wọ̀n kò máa bẹ̀ wọ́n títí àyàfi tó bá wà lẹ́yìn ìgbà yẹn lọ́nà já o. ojú òde ṣe fi mọ́ wa ẹ̀dá o. a kì í bínú lọ́lọ́hùn èèyàn lò ṣòro àǹtẹ̀ tutù lójó ṣùgbọ́n kò dá nínú ẹ̀nà síta ètò tó bá mú láwọn ojú ó máa tẹ́. kò sẹ́ni tó ta ìlójú ẹ gbogbo kọ́lé ayé bíi pé kó jẹ́ tí wọ́n nìkan yóyó. tó bá rẹ́ni tó ra mọ́tò tuntun á ní pé tó pọ̀ ní o ó tún rẹ́ni bá ẹ sọ ó sọ pé wọ́n ò ní gbọ́ ó sọ pé wọ́n ò ní ta ìdí ọ̀tẹ̀ ló fẹ́ kú sí. tọ́ bá ń bá ẹ sọ kó gbà tó bá ń bá ẹ sọ kó gbà o. ọ̀rọ̀ ayé sọ̀jọ́ ọ̀rọ̀ ọ̀run lọ. bàbá ń bá ẹ sọ kó gbà bàbá ń bá ẹ sọ kó gbà o. ọ̀rọ̀ ayé sọ̀jọ́ ọ̀rọ̀ ọ̀run lọ. ọ̀rẹ́ ló lọ ọlọ́fàrà kí ọ̀rẹ́ ló lọ ọlọ́fàrà kí o tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ pẹ̀lú ìkíṣí ìyẹn ti dá èèyàn tó máa ti pẹ́ o alákàdá ti ń ṣe wá jẹ́ èèyàn kan gba ìlójú ti wọrí o ọmọ inú ẹ ló ra bẹ́ẹ̀ sóníkì ló já ìbò dẹ̀ra táyà kẹ̀kẹ́ rí tẹ́ni tó bẹ́ kí lójú ìyárúwé starboy the music legend mi dúró dédé ọmọ àṣegàn ò lè bá tàkà ìgbòdo kí bá fi ṣe kó sí igi ìrókò bá ti tán nígbó àjànàkú kọjá ẹ̀wọ̀n àmúpalẹ́ tètè bá o ẹjọ́ yín ẹ̀mí àṣọ èèyàn bí àparò aláṣọ gbígbọ́n tó nírọ̀lẹ́ fi jẹ́ o dàbí ṣe dàṣọ́ òun lẹ̀ ni wọ́n wá òṣàbí ò lè pè mí ṣe mí bó ṣe bá mi o
torí fújì music kò kí yọ rere mọ́. Tàbá tí a dá fáwọn tó bá wá jẹ́ àbílà bí fáwọn tó sọ̀rọ̀ wá láì dá. Ọbẹ̀ ká gbábọ́ ká wá gbọ́bẹ̀ lọ́wọ́ wọn. Ó ṣe Ọlọ́run tó múre ti dúró. Oníkàgá lọ wí pé kò ní séwu. Akunlẹ̀ ọ̀ṣọ́hún là ń dáyé bá. Káyé fi pa òun ayé ò lè tó yẹn. Káyé fi pa òun ayé ò lè tó yẹn o. Ọlọ́lá gidi wọn ló ní wèrè. Wọ́n sọ pé ó sálárò gidi gan. Ó ṣe pé àwa akọ́nà Ọdẹ tán a máa ní pé. bójú ọmọdé ló bá rí. Bójú àgbàlagbà o. Máa fún ọ ní respect. Ẹ̀fẹ̀ sí bókà o. Ṣùgbọ́n ká máa pọ́n ẹ lé. Ìwọ fẹ́ máa yẹ tí a wá. Ìgbà yẹn ló máa wá mọ̀. Àtọ̀ kò gbádùn o. Àwọn kà mú bá tó sẹ́ta wọn Fàdé yóò lóró. ìgbòtògì bá mi ṣe pósí igi ìrókò bá dìgbọ́n nígbó àjànà púpọ̀ jẹ́ ẹ̀wọ̀n àmúpalẹ́ Tètè kọ́ ìgbà o ẹjọ́ yín ẹ̀mí àsọ. ẹ̀mí àsọ èèyàn bí àparò aláṣọ wípọ́n Ẹni tó máa tẹ̀lé àti onírànlẹ̀ fi jẹ́ o tàbí ṣe dàṣóhun lẹ̀ ni wọ́n wá ó ṣàlàyé pè mí ṣe mí bó ṣe bá mi o torí fújì music kò kí yọ rere mọ́. Tàbá tí a dá fáwọn tó bá wá jẹ́ àbílà bí fáwọn tó sọ̀rọ̀ wá láì dá. Ọbẹ̀ ká dábọ́ ká wá gbọ́bẹ̀ lọ́wọ́ wọn. Ó ṣe Ọlọ́run tó múre ti dúró. Oníkàgá lọ wí pé kò ní séwu. Akunlẹ̀ ọ̀ṣọ́hún là ń dáyé bá. Káyé fi pa òun ayé ò lè tó yẹn. Káyé fi pa òun ayé ò lè tó yẹn o. Ọlọ́lá gidi wọn ló ní wèrè. Wọ́n sọ pé ó sálárò gidi gan. Ó ṣe pé àwa akọ́nà Ọdẹ tán a máa ní pé. bójú ọmọdé ló bá rí. Bójú àgbàlagbà o. Máa fún ọ ní respect. Ẹ̀fẹ̀ sí bókà o. Ṣùgbọ́n ká máa pọ́n ẹ lé. Ìwọ fẹ́ máa yẹ tí a wá. Ìgbà yẹn ló máa wá mọ̀. Àtọ̀ kò gbádùn o. Àwọn kà mú bá tó sẹ́ta wọn fà. Fàdé yóò lóró. Èwo làbọ̀rọ̀ máa ń le ayé tó jẹ́ wípé àfọwọ́bà filẹ̀ ló jẹ́ o. Kéè o kéè o kéè o kéè o Panama tún ti bẹ̀ jánu. Kéré o, kéré o, kéré o, Panama tó ti fẹ́ sọ̀rọ̀. Musa Kálẹ̀ ti dé o, ọ̀gá wa tó ti dé. Sọ́bọ̀dì ti dé, bígéjì ní ti dé. Orí ọlọ́gbọ́n là ń kọ́, ìlú ọlọ́gbọ́n là ń lò, aṣọ ọlọ́gbọ́n là ń lò. Musa Kálẹ̀ gbèdé o, Musa Kálẹ̀ gbèdé o, Musa Kálẹ̀ gbèdé o. Epa, òde pélé kò pàṣẹ wọn sunkún o. Ó ní kí ló ṣe wọ́n, wọ́n jẹ wọ́n lówó abẹ́ o. Jẹ wọ́n lówó abẹ́ o, jẹ wọ́n lówó abẹ́ o. Yankere yankere wa, yankere yankere wa. Afọ̀bí ti dóde, orin ọlọ́gbọ́n ti dóde. Panama ẹ̀rẹ́ kánífà tá lọ ṣe l'Ábùjá o ọmọge mẹ́fà lẹ gbé o. Ṣèbí dọ́là ló kọ́kọ́ mọ̀ wọlé ó lọ fọ́tí àwọn mo gbé o. Ìbàdàn ló kàwé ìjàpá olókun akó lọlé o. Mi ò bá wí yàrá mi Olúyọ̀lé nílé o. Olúyọ̀lé nílé. Olúyọ̀lé nílé o. Olúyọ̀lé nílé. Olúyọ̀lé nílé o. Olúyọ̀lé nílé. Olúyọ̀lé nílé o. Èwo ni múwá lápá yẹn lé máa ké o. Tábà ti ń fẹ́ra wa tí mo bá ti ṣe fún ẹ ìwọ gan máa ṣe fún mi. Gbà fún múrí torí yẹn nígbà fún padà lágbè o. Olóòtẹ́gbẹ́ Wọ́n ní kẹ́lọ́ pé wá o. Ẹni tó lówó máa bí o. lẹ́yìn gbéyàwó wọn kọ́ lọ sí Yankee òṣèlú California lọ́kọ́ lọ. Kọ́kọ́ tó dé ìyàwó tí lóyún o kò bẹ́ẹ̀ tí yàgò mo gbé o. Tó bá torí obìnrin kú Obìnrin á sì máa gbá yọ o. tó bá lọ torí ọkùnrin kú Ọkùnrin á sì máa gbá yẹ lọ. tó bá lọ torí obìnrin kú pẹ́. Obìnrin á sì máa gbá yẹ lọ. Wo mi ò lè sáré mọ́tò o kí wá lọ kọlù kẹ̀kẹ́ o kí wá lọ kọlù káàdà mo máa lè para mi sáwọn gọmẹ lọ́rùn ṣé bó ti mọ ní mí ìyẹn lè ṣàpọ̀ o ẹni ọkọ̀ bá pa Musa Kálẹ̀ ọkọ̀ ni yóò dé mo bẹ̀bẹ̀ mọ̀ yẹn o ìwọkùnrin tóbìnrin kọ̀ sílẹ̀ tó lóhùn kò sì sílẹ̀ tó lóhùn kò sì ní sùúrù lé ó lọ́lọ́hùn ṣògo ibẹ̀ ṣàlòkùn wa ìwọ̀rẹ́ mi gbójú kúrò níbẹ̀ ọlọ́run bá fún ẹni ìtìyẹ o tó bá yá tọ́lọ́run bá ṣe blessing ọmọ tó fi yá sílẹ̀ yẹn ṣì bọ́ abẹ́bẹ́ o àmọ́ ẹ̀pà ò ní bóró mọ́ Ẹ̀pà ò ní bóró mọ́. ẹ̀kọ́ ní bóró mọ́
bọ́kùn ìyá tó gbéra nílẹ̀ o lọ sọ pẹ̀lú òru tó ń bọ́ lọ́hùn lélẹ́dùmarè tó sọ wípé ọkọ mi tálánú dìde sí tọ́lọ́ ń bá gbàdúrà yẹn irú aya bẹ́ẹ̀ kò yẹ ká gbàgbé wọn aya tó ń tọ́tọ̀ ọkọ kò nínú rẹ̀ ọ̀rẹ́ kan ó pọ̀ wọn lé ẹbí ọkọ ń ṣìgẹ̀ wọn wọ́n ní wọ́n pé kò bá wọn gbọ́ ṣóhun lọ pé láyà rẹ̀ àwọn lálùbárí ká fọ́mọ o. aya tó ń tọ́tọ̀ ọkọ nínú rẹ̀ ọ̀rẹ́ kan ó pọ̀ wọn lé ẹbí ọkọ ń ṣìgẹ̀ wọn wọ́n ní wọ́n pé kò bá wọn gbọ́ ṣóhun lọ pé láyà rẹ̀ àwọn lálùbárí ká fọ́mọ o. ìyá Mustaqimu olóyò àmì àti gábà àgàlù yòlóyò ọ̀rọ̀ bí wàhálà kò fẹ́ o ọ̀rọ̀ bí trọ́bù kò fẹ́ tó bá rọ́mọ nílé nínú ilé àjàbá ojú ọtí mi nígbà tí o sì náà ni tó bá jẹ gbádùn ẹjọ́ ẹ máa bù ìyá Mustaqimu mo kí ẹ o àdìgẹ́ mọ́nà tí alájí yọ jẹ́ náà nílùú wọn aláṣẹ ó ti sẹ́hùn sẹ́hùn hòtẹ́ẹ̀lì à ẹ̀jẹ̀ alájáde sáhùn òwe yẹ ṣe gan ìkẹ́ ọlọ́run àbú ọlọ́run ìjẹ́ ọlọ́run àdìgọ́ máa bá ẹ̀ ṣàmì ẹ̀ o mr sis ó ṣe gan ìjẹ́ kékeré òwe tó bọ̀ ṣàmì ẹ̀ o ẹ̀jẹ̀ kúnlé mr money ó ṣe gan o mr sis ó kárẹ̀ ẹ̀jẹ̀ tàdé níjì sáhùn wípé yóò ṣe gan o ó ṣe jà máa gbọ́ láhàn ọlámídé bájọ́ dísàn yóò ṣe gan o olùwàjẹun bájọ́ dísàn yóò kárẹ̀ aláwùsá yà àdúrà yìí mòrù ẹ̀jẹ̀ samlari sáhùn wípé sàmúrì àbúrò erin jàmì yóò ṣe gan olókùn tó ń jẹ́ sàmúsà yóò ṣe gan o Gani bàbá bàrí mi bàrí ilé ìwánu kúlà mọ kí ẹ ó ṣe tún dé mínísítà ìjáyà o èèyàn kúlẹ̀ sábòlì mú ó pè Àṣàkẹ́ o Àṣàkẹ́ ráṣà rẹ̀ mọ kí ẹ òkì náà sì wù yóò ṣe gan gbogbo destiny lábẹ́tẹ̀ ni wọ́n wà ó ṣàtúnjẹ́ Gani wù yóò kárẹ̀ o ẹ̀tọ́jú ìbúrọ̀mì yẹn náà mi dáúdù ọ̀gára ọ̀rẹ́ mẹ́jẹ̀jọ náà ó gbẹ̀yìn mo kí wọn owó làbí mi mọ́ ni mo kí ẹ à ń sọ kásọ̀ bára ó gbẹ̀yìn àgàrà wú mi lè kàn máa gbádùn ẹlùkù kárọ̀ yóò kárẹ̀ o bísí bọ́dì tó tá mọ́tò ó gbẹ̀yìn ẹ̀yìn àkàrà kírun yóò kárẹ̀ lọ́kì dúró mo kí ẹ o òun ni king of boys ó ṣe gan bókí sàmẹ́ láyọ̀ mi láyọ̀ o àti lọ́kì bàbá mi ó ṣe gan o ó ní màmá mi àwẹ̀ mo kí wọn sẹ́rí kí lájẹlẹ̀ pẹ̀lú ṣe ọ̀gá tààlàm lulí lẹ́gà pẹ̀lú ṣe sẹ́rí kí kúlẹ̀ kí ló dá tó bẹ̀lẹ̀ o kí ló dá tó bẹ̀lẹ̀ o kí ló mọ̀ mẹ́yàn tàpá sófi tọ́mọ lẹ́sẹ̀ kí ló mọ̀ mẹ́yàn tàpá sófi tọ́mọ lẹ́sẹ̀ ọlẹ́nu kìnìún lówó wa ló bá fọ́ kò yẹ kó fọ́ o kò sáfọ́ rẹ̀ jọ pẹ̀lú ọ̀rọ̀ àkọ́ kò dẹ̀ fẹ́ ló kò lè ní ìpè kọ́ o irú ẹni bẹ́ẹ̀ owó jẹ́ lálẹ́ máa rí ọlẹ́nu kìnìún lówó wa ló bá fọ́ kò yẹ kó fọ́ o kò sáfọ́ rẹ̀ jọ pẹ̀lú ọ̀rọ̀ àkọ́ kò dẹ̀ fẹ́ ló kò lè rí ìpè kọ́ o irú ẹni bẹ́ẹ̀ owó jẹ́ lálẹ́ máa rí àwọn onílé wà lẹ̀ láyé àwọn onílé wà lẹ̀ láyé wọ́n bẹ́ ká lẹ̀ kọ́lé àbí mo lẹ̀ lè jọ́ o wọ́n bẹ́ ká wà lẹ̀ kọ́lé àbí mo lẹ̀ lè jọ́ o ebi ń pa lọ́wọ́ alára pé mi ò dáadáa ó láti ṣe bí talẹ̀ láwọn máa rí kúnlé àṣebẹ̀ ní kọ́kọ́ mú sábàlẹ̀ ṣáàtì wọn yóò dájú báyé bá ń yẹra ká ṣe pẹ̀lẹ́ ló tọ́
ipò yóò hun káàkiri àbẹ̀wò ọlọ́run o gbogbo euro dollar pound sterling èyàn ní wúlò fún ẹ lọ́jọ́ tó bá kú ilé tó kọ́ ara mi ìyá àjùtọ̀ níyàn lọ́jọ́ tó bá kú táwọn èèyàn tó bá ti sẹ̀ lórí sàré àwọn màláìka àwọn àbí ẹgbẹ́ lágbájá o ọmọ lágbájá ìjà ìwà wọn pé òtúbà sáré rí wá fún wọn lè sì kí lọ́n pé bẹ́ẹ̀ o ilé ayé tó ti gbégbégbégbégbé tó ti bímọ sínú àwa ìgbàgbé o ìtàgbé ló ṣáájà tájà ò dáko ìtàgbé ló ṣẹ́ṣin tẹ́ṣin ò kọ́là o ìtàgbé ló ṣe wọ́n tọ́bi ò wípé ló bá dáhùn àwa ò lè jẹun ló dáhùn àwa ò lè wọṣọ ló bá dáhùn àwa ò lè ní láyé ló dáhùn àwa ò lè dáradá ìtàgbé ló ṣe wọ́n ti gbàgbé wípé àwọn máa kọ́ lọ́lọ́run tó dàbí wá sáré àwọn máa kọ́ lọ́lọ́dù tó máa rè mí ní bàbá mùsẹ́bí mú bàbá rè mí lé sáwọn rí mọ́jìrì abẹ́ òrí mọ́jìrì o wà á máa ronú lọ́lá ọlọ́run ìlọ́ni tọ́wọ́ ẹ̀ o bàbá ń já ọlá mi o ọkọ̀ kìkì ọlá mi o àbúrò kábà ẹ̀jẹ̀ dájú máa làbí ẹ̀jẹ̀ sẹ́mẹ́ ṣàrùn wọ́n máa pè ẹ̀jẹ̀ sùn lẹ́lẹ́mí jágùwà máa ní jàmúsà tálẹ̀ǹtì ẹ̀wọ̀n kòkò láṣadé bàbá tó ní sábà ọmọ ẹ̀ṣẹ́ mọ́jìrì àmàrí ẹ̀gbà àwọn àmàrónà lọ́lá ọlọ́run ìlọ́ni tọ́wọ́ ẹ̀ o ẹ̀yìn mọ́jìrì àbẹ́ òkè mọ́jìrì o wà á máa ronú lọ́lá ọlọ́run ìlọ́ni tọ́wọ́ ẹ̀ o jáwé musa tálẹ̀ wọn ló ń kọrin international ọmọ yẹn aláàánú ni kò mọ̀ polówó sílẹ̀ olówó yàtọ̀ sàlánú ló gbà bóló bá ṣòye fún ẹ̀yìn ẹni kọ̀kọ̀ ọjọ́ tó bá ṣe làwọn ayé hàn mọ́ lọ́jọ́ tẹ́ bá ti jà làwọn ayé hàn mọ́ aláàánú ẹnìkan ni kò ní fi ẹ̀lẹ́ o tóró mọ́ pẹ́ẹ́lẹ́ o ara màlẹ́ ní wọ́ọ̀dì o sórí mistake yẹ kò ní wọ́ọ̀ bíbẹ́ o akọ̀ máa ṣòye tọ́lọ́wọ́n o tàbó ṣàwọn kò ní kọ́pọ̀ sí o àwọn tó fowó tọ́ ẹ àwọn lọ́lẹ̀ mọ́ torí bọ́ ṣe fowó tọ́ ẹ lọ́sùn rírẹ́ bá mo mọ aláàánú kan máa délé jì bàbá yan ìsọlá ò máa délé jì o ẹ̀jẹ̀ pa mọ́lẹ̀ yẹn àdìsámà ni o àdìsámà ní jàwá máa rí ẹgbà alájọ tẹ́ sínú tẹ̀ ẹ̀ máa délé jì o paraba náà ò mọ kánà léa ẹ̀jẹ̀ tà láwù mí láti fò aláṣẹ kó dẹ́dà tí bàwà máa rí ẹgbà ṣẹṣẹ mama ní ìlú jami wọn jẹjẹ ẹ̀jẹ̀ jàmọ́ dọ́bìlì ẹ̀jẹ̀ ti sẹ́ríkì ṣáàbù ṣoṣoṣo olùdarí fújì talk show ní ìwẹ̀lúdé ṣẹṣẹ mama ló ní òun dúró ìfújì ìdọ̀sí kó máa tẹ̀síwájú ṣẹṣẹ mama ló ní òun dúró ìfújì ìdọ̀sí kó máa tẹ̀síwájú iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lójú o tó bá jẹ́ pé iṣẹ́ lówó àwọn tó ń gbárù lọ́ba lójú ní ilé ayé wọn wọ́n ti yọ lè bá ayò ọmọ àgọ́gàn ọmọládì wọn ọkọ rẹ̀ mi lẹ́kùn wọn ṣáàrùn ó pè o lọ́lọ́ ọlọ́run wà máa ríre gbà ẹ̀jẹ̀ sàkàmọ́ ṣe gan-an o bàbá mọ̀ rí ìdíyà mo kí bá tí mo àbígẹ́ ládòrí ló mọ̀ yóò ṣòwò ẹ̀jẹ̀ alájẹ́ reality travels pẹ̀lú yé aláṣẹ reality travels aláṣẹ reality hotel reality pẹ̀lú ṣé ọ̀làlẹ̀ kò ní tọ́ àmì nọ́ọ̀kà kan sọ́mọ́lá kejì mẹ́sàn-án sì yẹ ló jẹ́ ọlọ́run ògùn ìjà alábòsí ọba mi tó mọ́ ọ̀lẹ́ bí ẹ sínú ọba máa lọ retí inú ó ṣàti gbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá kan onínú kókó dúdú yẹn ẹ̀kọ́ fún òkú jáde bí ẹ̀mí bá ṣì wà ìrètí ń bẹ
ẹ̀yin wá níṣẹ́ méjì ju kẹwàá yan jẹ́ lọ o ẹ̀ níṣẹ́ méjì ju kẹwàá yan lẹ́kùn o ìdájọ́ ọlọ́run kù sí dẹ̀dẹ̀ yẹ máa rí gbogbo àwọn tó ń ṣàdúrà ní ká bàṣẹ wọn àgàgà kọ́fojú kan sàrè yánábì ní Mẹ́kà ní Saudi o ńlá àdúrà wọn láti gbà bí oníyùbọn nínú ló jẹ́ wọ́n tí aláyé mi hàn Muritala Saudi o ọlọ́wọ́ lànà bí ẹ̀rọ sùlù òjìyẹlá Saudi Muritala lọ́lọ́run kò ní jábọ́ parafano mọ̀kánà nàlẹ́yà wábìlà ìta òbíkì fáwọn tọ̀nà wà lówó. parafano mọ̀kánà nàlẹ́yà wábìlà ìta òbíkì fáwọn tọ̀nà wà lówó. oníyẹn má jiyàn sí oyin Musa tààlà lọ́lẹ̀ tó àdúràbáyé o. ẹ kú ọ níbi ibẹ̀ yẹn náà ẹ kú ọ níbi ibẹ̀ yẹn náà. oyin Fuji ó ti kú ọ níbi ìtàdíjọ́ mọ́ bọ́ òyìnjẹ́ mo gbọ́ òyìnjẹ́ o music in my blood oyin nínú ẹ̀jẹ̀ mi àwọn tèmi sọ pé yẹn mo lọ́rùn yín ẹ ló bá ti jà Musa tààlà wọ́n lọ pa àwọn ò lè gbọ́ instrumental tó ń bẹ lọ́dọ̀ mi èmi ò lè ká tán instrumental tó ń bẹ lọ́dọ̀ mi èmi ò lè ká o gbogbo kan lójú àwọn lọ ilé ní lóko ẹ̀là ẹ̀ní lọ́hùn gbogbo kan lójú àwọn lọ ìbá fáwọn ọmọ ìyá mi tọ́jú Amẹ́ríkà ní ṣùgbọ́n tó náwó dọ́là o àgbáyé dídì o ó jẹ́ IDB sórí jẹ́ West Fargo sórí jẹ́ Bova sórí jẹ́ Usa sórí jẹ́ Chase Bank àjẹ́ Capital One àjẹ́ Navy Weather o Canada TD Bank ó jẹ́ IDB gbogbo kan lójú àwọn lọ ilé ní lóko ẹ̀là ẹ̀ní lọ́hùn ọlẹ́ ẹ̀yà máa jẹ mara wọn kò dẹ̀ lé tó yẹ wọn ẹ̀kọ́ akéde ìlú wọn gbọ́ ni ẹ̀kọ́ akéde ìlú wọn gbọ́ ọbẹ̀ kó mi láṣẹ wọn fèrè kówó mi lọ fèrè kówó mi o fèrè kówó mi ọbẹ̀ kó mi láṣẹ wọn fèrè kówó mi kò dẹ̀ mọ́ sí yí Machiavelli ìlú London nọ́mbà 1 àfúnni máa wọ bẹ́ẹ̀ lọ́mọdé làkùn mọ̀ yẹn dájú tó bá mọ túnjí wọn pa yẹn ó dẹ̀ ti jẹjẹ mi mà nìyẹn ó ti káṣá lẹ́sẹ̀kẹsẹ̀ láì sájà ọ̀tọ̀ ní kíbà ọ̀tọ̀ ní ríyẹ tóbi jẹ́ pé kíbà nẹ́bàrà kọ́wà fún ni òkè ló ń gbé wàá fa náwó mọ̀kánná lè oníjàbọ̀ ọ̀pọ̀ kan má ṣọ̀tẹ̀ wa Ọlọ́run ló yẹ dá kọ́ má ṣọ̀tẹ̀ wa Ọlọ́run ló yẹ dá gbogbo kúdẹ sàmbù sọ pé kọ́ má yọ̀dẹ̀ wa kọ́ má ṣọ̀tẹ̀ wa Ọlọ́run ló yẹ dá wa o kọ́ má yọ̀dẹ̀ wa Ọlọ́run ló yẹ dá wa o gbogbo kúdẹ sàmbù sọ pé kọ́ má ṣọ̀tẹ̀ wa. àkàwù mọ èyí yẹn ní kúdẹ sàmbù o àwọn tèmi mà lọ́bẹ̀ ní ibẹ̀ o sùlàkúdẹ sàmbù mi yẹn jẹ́ tó ló kó báyà Adégòkè tó ń jẹ́ lọ́kọ̀ mi o Yakubu wákìtì àmì ọmọ Jídé Kọ́nsúlà wálé mi wálé tó yẹn bájọ́ dísáyà o sáré kúdẹ̀ sábù òun àmọ́ kíyẹ̀kíyẹ̀ àwọn tèmi Musa tààlẹ̀ ọmọ bá ṣe lè àdébúró ẹni bá ní àmàlọ ẹni bá ní àmàdé làwọn ìdílé bá ẹ̀dá tó bá mọ̀ dúró àwọn lọ́dúnwẹ́ lóye jíjẹ mímu lóye wíwọ́ sọ́hùn ìyẹn tọ́pẹ́. ó bẹ́ sọ pé mọ̀ mi Musa mi talẹ̀ tó máa dékun láti kékeré mo ti jẹ́ champion látàjí wéré. ìràwọ̀ mi tó ń tọ̀ yóò aṣọ lọ́hùn òjò tó ohun tó wọ́n aṣọ lọ́hùn ní gbogbo ẹni tó lò lọ́wọ́ lọ́hùn ní ẹni tí ó kárí ìgbòwọ́ lọ́hùn ní ta ló bá pè lọ́ọ́yà sọ́gbọ́ lọ́hùn sẹ́wọ̀n ẹni tọ́lọ́hùn bá ta fún káyàbá ẹ̀ lọ tọ́ bá rí ẹ lọ́nà wọn a máa pọ́ ẹ lé àmọ́ tọ́ bá ti dẹ́yìn àbòsí lọ́wọ́ ṣe wọ́n jókòó ẹ̀ lọ́wọ́ mọ́mí wọ́n jókòó ẹ̀ lọ́wọ́ dádì wọn alájí tàbá ṣèkò ẹni ọlọ́run bẹ́ẹ̀ ọjì túra mo kẹ́kẹ́ o